Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìpín ẹ̀ṣẹ̀. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí sí. Ìbéèrè ń sáré sọ ìbéèrè ń táwa sọ ìbéèrè. Ẹyọ kẹyìn náà ni o, ẹ má sọ lẹ́yìn eléyìí ẹ má sọ mí wọn o. Pẹ̀lú àdìsọ Ọjọ́ ti lọ o. kò ní pẹ́ akẹ́sàdúrà nípa nínú. Ẹ̀rọ Ọlọ́run ọba kan ló fi ìbéèrè yìí ránṣẹ́. Ó ní gẹ́gẹ́ bí àdìsí Ànábì tá máa ń kà fún wa pé ilé tí fọ́tò bá wà àbí tí èrè ń bẹ́ńbẹ́ àbóṣà ni pé wọ́n máa ní màláìkà ò ní wọbẹ̀. Ṣùgbọ́n àwọn ará wọn tí ó jẹ́ pé fọ́tò ń bẹnu lé wọn èrè sì wà ń bẹ̀ kódà wọ́n ló sànú lé wọ́n sì ń kú sínú lé pẹ̀lú òòṣà yẹn. Bó ni màláìkà ṣe wá dá àwọn kan yìí kọjá láti lọ pa wọn sínú lé? Naam, ọ̀rọ̀ tí àfa yìí béèrè ni pé ilé tí òòṣà bá wà ń bẹ̀ àti ilé tí fọ́tò bá wà ń bẹ̀. Wọ́n láti sọ pé la tadkhulul malaikatu baytan fi ìṣúra àfi ìkíní kan fi ìkẹlù bàbí wàlá súra kíní kọ́sá àdìsí wọn ti ẹ̀rọ tí àdìsí wọn àdìsí ni àwọn àdìsí ni wọ́n gbé síbẹ̀ ni àdìsí tẹ̀mú yìí dí. àwọn àdìsí tí ò bá làákàyè lọ ni ẹni àdìsí tí ó bá ti bá làákàyè lọ ọ̀dọ̀ ànábì kò ti wá tọ́ra ànábì ò ní sọ̀rọ̀ kan kí ànábì làgbà pòfẹ́sọ̀ sallallahu alayhi wa sallam. ànábì ó sọ̀rọ̀ kan tọ́jọ́rọ̀ rẹ̀ rí kọ́ má bá làákàyè lọ rí mọ́lá kọ́sìm. Naam. Kò sọ̀rọ̀ kan tọ́jọ́rọ̀ rẹ̀ kọ́ má bá làákàyè lọ. Malaika ìlọrí. Àdìsí rí pé ilé tí ajá bá wà Malaika ò ní wọbẹ̀ irọ́ ni. Ilé tí fọ́tò bá wà ń bẹ. Àwọn ajá àwọn ashabul kahfi ńkọ́. Wa yaquluna salasatun rabi'uhum kalbuhum wa yaquluna khamsatun sadisuhum kalbuhum. Ó ti wá so pé àwọn ajá ashabul kahfi tí wọ́n dúró tí wọ́n ń sọ àwọn ashabul kahfi ibi wọ́n ti ń sin lọ́hùn. Àwọn ajá ní nǹkan sáà Malaika wọ́n lè bá wọn lọ lè gbàdúrà wọn. Ó ti wá àyà ni ti pa àdìsí wọn rẹ́ ó jẹ́ àmọ̀ pé rọ́ ni. Ẹlẹ́ẹ̀kejì ilé tí fọ́tò bá wà Malaika ò ní wọbẹ̀ títí wá di òní tá ń sọ̀rọ̀ yìí kò sẹ́ni tí ò ní fọ́tò lọ́wọ́ bí mo ti jòkó yìí ní ṣe fọ́tò ń bẹ lára mi. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn tó wà ń Saudi ní ṣe fọ́tò ń bẹ lára wọn àyè bẹ́ẹ̀ kọ́ ni owó tí ń bẹ lápò wọn kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Fọ́tò mẹ́nu ẹ̀. Ẹ di fọ́tò ọba wọn wọ́n sì gbé wọ Káàbà bẹ́ẹ̀ ẹ dànù kọ́ bá làákà yìí lọ. Gbogbo ọ̀rọ̀ tá Ànábì ti sọ láyé kò ní khalafa wákìwù tòní. Sallallahu alayhi wa sallam. n ti lọ láyé lónìí ọ̀rọ̀ Ànábì ọ̀gbọ̀rọ̀ abẹni tí o bá gbọ́ yé ẹlẹ́ẹ̀kẹta ni inú ilé tí ó sá wà ń bẹ àbẹ́rẹ́ ọ wà ń bẹ inú ilé ó sá Malaika wọ bẹ wọ́n wọ bẹ mọ̀nà. Àwọn Malaika wọlé tó sábà wà ń bẹ. Wọ́n wọ bẹ Malaika tí ń bẹ ma yalfisu min qawli illa ladayhim àti rọ̀kíbù àti àtìdù tí wọ́n fẹ́ kọsẹ́lẹ̀ bàbá olóòsàn ń fẹ́rí kalẹ̀ fowósà lọ́wọ́ ẹ wá ní Malaika ò ní wọ bẹ tí Malaika ọba wọ bẹ bóun ni ó ti rí i pé yóò ṣe kọ́ kalẹ̀ pé ń fẹ́rí kalẹ̀ fowósà o Malaika wọ bẹ náà ni. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé kúlí yatawaffakum malakul mauti alladhi wukila bi Malaika kúta àti fi sọ abitì yóò wá pa yín ẹnìkan sì kú sílé òòṣà ṣé Malaika wa na gọ̀gọ̀ láti ta ọ wá fi gọ̀gọ̀ kọ Ọlọ́run ò ní wọlé òòṣà kò síbi tí àwọn Malaika Ọlọ́run ò lè wọ̀ èyí sáà pé ti Malaika nu Ọlọ́run tó wá dá wa gan-an inú ilé òòṣà tó wọn wí Ọlọ́run tó mẹ́mẹ́. Allahu akbar lọ́nà wo bàbá Ọlọ́run gan fúnra rẹ̀ ń bẹ nínú ilé òòṣà òun. Allahu khaliqu kulli shay'in wa huwa ala kulli shay'in qadir. Ó ti bá wọn. Oyin ṣe ń bẹ wa huwa ka'inu fi kulli makani. Gbogbo àyè lọ́lọ́run wa àti ilé òòṣà ni àti ilé Ṣàngó ni àti ilé Orò ni àti ilé Ọ̀ṣun ni àti gbogbo bí ọba àtún gbé wọ yàrá
ọba àgbẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kọ́ lọ́lẹ̀ wọnú rẹ̀ kó ló ń bá òòsà bó ti wà ń bẹ̀ ni wọ́n àtọ́lọ́run náà lẹ́jọ́ wà mẹ́. Allah. torí pé n tó gbé kalẹ̀ tó ń pè lóòsà ni ọlọ́run ní ń bẹ pẹ̀lú ẹ̀ kọ̀ wá sí ní tí ọlọ́run dá tọ́lọ́run ọ̀ma sílẹ̀ gbẹ̀rẹ̀. kò sí ní tọ́lọ́run fẹ́ ṣe tí ẹ̀dá ọlọ́run kan lè dí ọlọ́run lọ́wọ́ láti fẹ́ ṣe. wọ́n lè dí lọ́wọ́. ẹnì kan ò lè dí ọlọ́run lọ́wọ́. èmi rábà kan ni o ó ní Mohbad ọmọ tó kú yìí ń kọrin o ó ní tó bá yẹ pé ó fojú kan òun lọ́sẹ̀ kan tó kù tọmọ wọn kù ní pẹ̀lú ntọ́lọ́run fóun Mohbad ò ní kú àfa kan ló wí bẹ́ẹ̀. àfa àti Abdulatif kò fi hàn mí ní àárọ̀ yìí ayé bẹ́ẹ̀ kọ́ wọ́n náà wò ó èmi náà wò ó. ẹ̀yin náà rí i ó ní tí ẹ kí Mohbad bá fojú kan òun ní tó kọ̀ọ̀sẹ̀ kan tí ó kù Mohbad ò ní kú. àfa ń ṣe kọ́mẹ́dì ni ẹ máa pé oríṣiríṣi ni ó ti dáyé sìn àwọn àfa náà ti ń ṣe kílẹ̀ máa pé kí ni wọ́n máa ṣe skit ó ti wà kọ́dẹ síbi tí skit ò lè wá àfa àtọ́ sọ̀rọ̀ àfa náà fẹ́ go viral jẹ́ máa pé kò sí tí kíní TikTok yìí gbogbo khalif túrọ̀ èèyàn gà wí kíní kan jáde náà ni láyé bá tún wé pé tọ̀ ìmúlá tó jásí yìí o ibi ẹ jásí lẹ́bàá tún mọ̀ yìí pé àfa àtọ́ sọ pé tí mo dáadọ̀ wá kú àwọn èèyàn sì gọ̀ láyé débi pé ẹlòmíì gan nú àwọn tí wọ́n já àwọn celebrity wọn wọ́n mọ̀ wá àfa náà kì í pé ẹ dákun ẹ fojú ká èmi kó wọn má bàa kú èyí tó wájọ mi lójú ni pé àfa náà padà wá kú njọ́ kan ọgbọ́ àgbọ́yé bàbá èyí tó parí gbogbo ẹnu pé àfa àtọ́ni tí mo bá di bá fojú kàn ó pé kò ní kú lọ́sẹ̀ méje ọkọ̀ọ̀sẹ̀ kan pé kò ní kú àfa náà padà wá kú njọ́ kan ni wọ́n túfọ̀ rẹ̀ wọ́n ti túfọ̀ oníkálukú wa náà njọ́ kan ọgbọ́ àgbọ́yé bàbá. ẹlẹ́ẹ̀kejì inú àfa àti ọ sọ̀rọ̀ yìí ọlọ́run lọ́mọ ya bóyá ìyá tó bí àfa bóyá ó ti kú àbíkọ́jẹ́ àbá àbíkọ́jẹ́ ẹ̀gbọ́n àbíkọ́jẹ́ àbúrò àbíkọ́jẹ́ ìyàwó bọ̀dá àbáwọn afá rẹ̀ ààrẹ ni ó ti kú nù fámìlì àfa ọba yẹ pé àfa bá ní kinní òun lóòótọ́ ni ìbá ń fojú kanra wọn jojúmọ́ sẹtigẹti ó sì wá jẹ́ pé Mohbad ni tó bá fojú kan ni ò ní kú ọmọ míì tí ò jẹ́ èèyàn rárá tó ń wá kú ẹ ṣe sọ pé ọmọ tó kún lé wa yìí tó bá fojú kan òun kò ní ibi tẹ́ ti mọ̀ ní wípé skit ni avance eléyìí wọ́n ṣe ọ̀rọ̀ mímọ́ kìí sì ṣe ọ̀rọ̀ tó bá làákàyè ti Islam lọ so ọlọ́wọ́n wọlé anabi Muhammad ọlọ́wọ́n wọ́n zànú ẹ̀yọ̀ ń dá mi èyí tí a fẹ́ rán tẹ́lẹ̀ mẹ́ta ni gẹ́gẹ́ bí àwọn nǹkan wa. àmọ́ nítorí àsìkò yín ayọ̀ ń dá yín lónìí tọ́ inú béèrè wa tẹ́lẹ̀ lóga alukur'an a fẹ́ béèrè lérí àti ní tẹ́lẹ̀ wípé èdè wo ni Ọlọ́run fi sọ alukur'an kalẹ̀ ṣé lóga àrọ̀bíyà bá a ṣe ń kanu kur'ani náà lọ́lọ́run fi sọ kur'ani kalẹ̀ alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì mẹ́rin ni pé wọ́n ní tabadá lìjẹ́ náà lárúbáwá lásọ̀ lálìjẹ́ náà. so ìbéèrè kejì. pèsè lárúbáwá la máa sọ lóòótọ́ àbí English àbáwúsá àbí Yorùbá. ẹlẹ́ẹ̀kẹta mẹ́rin ni pé àwọn màláíkà tí wọ́n dé nù sàárè màláíkà méjèèjì. tí wọ́n máa béèrè lọ́wọ́ wa tẹ́ bá dé àwọn èdè dúró sọ tiwa pé èdè wo làwọn màláíkà sọ èdè wo náà mọ̀ sọ inú sàárè wọ́n máa fi béèrè sẹ́wà lọ́wọ́ wa tọ́ Ọlọ́run fún wa yàn Ọlọ́run fún wa yàn gbogbo ẹ̀ náà ẹ̀kọ́ náà ni tí a sì gbọ́dọ̀ mà torí wọ́n padà máa béèrè lọ́wọ́ mùsùlùmí ní gbogbo àwọn ìbéèrè kọ̀ọ̀kan wọ́n máa béèrè lọ́wọ́ wa èèyàn sì gbọ́dọ̀ sọ wípé láàdí ní gbogbo ìgbà dédé ń tọ́ ọba mà iná lọ́ọ́ dá ọ wá fi yòókù lẹ̀ fún Ọlọ́run làwọn àfáà tí wọ́n bá sọ̀rọ̀ bọ̀ wọ́n wá ní wallahu a'lam bí wọ́n fi ń parí ẹ̀ náà pé Ọlọ́run èyí táwa mọ̀ láwí yìí o Ọlọ́run lọ́ba tí ọmọ ìyókù pẹ̀lú ògo Ọlọ́run àti ọ̀dà ní Muhammad Ọlọ́run kó jẹ́ kí a máa bẹ ní ọjọ́ Àlàmísì tí ń bọ̀ kọ́ which is jọmẹjọ ayé bẹ kọ Ọlọ́run jẹ́ a máa bẹ lọ́jọ́ Àlàmísì tí ń bọ̀ wá kó sì máa fi ìyá fún wa mẹ́ta àwọn pẹ̀lú ògo Ọlọ́run ní jẹ́ kó mi ọjà lù tọ́lá ẹ̀ tí ń sọ bí ẹ̀mẹ́ta báyìí tá àti ìrìyàn Ọlọ́run ní jẹ́ kó mi ọjà lù Ọlọ́run fún wa yàn alibarikola ní ma mo sì mọ̀ kó àwọn jama náà máa retí ìdáhùn lórí rẹ̀ Ọlọ́run ní fi wálẹ̀ Allahumma ati kulubana taqwaha wa zakkiha wa anta khayru man zakkaha anta waliyuha wa maulaha baba mudirul markaz Ọlọ́run sa jari wọn pé baba salekun àlàáfíà àtàlekun dáadáa àtàlekun àbò wọn àti gbogbo àwọn àlùfáà wa lápapọ̀ assalatu wassalamu alayka ya rasulallah assalatu wassalamu alayka ya nabiyallah assalatu wassalamu عليك يا أكرم خلق الله ألف الصلاة والسلام عبدا دائما عليك وعلى أصحابك أجمعين سبحان من لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفاته gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n wò wá ní gbogbo àyè tó ń kálukú tí ń wò wá ojú yóò ní fọ́ ọwọ́ tẹ̀ fi ń tẹ̀kí náà ọwọ́ náà ò ní rọ aburú kankan ò sì ní sẹ́yìn gbogbo ilẹ̀ ẹ̀ máa rí orí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ sì máa ra àánú gbà ní gbogbo àsìkò àti ní gbogbo àyè
aṣàdúrà fún yín bẹ́ẹ̀ láwọn tí ń bẹ yà yín àtàwọn tí ń bẹ lókè òkun ní gbogbo àyè tó ń kálukú yín wà ìpàdé wa láyọ̀ àti àlàáfíà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.